kí àti ọlá kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbà sàlékùn kẹ́ wọn. àmín. a fi bàbá wa Maulana Sheikh Adam Abdullahi Al-Alori a fi sàkàsọ̀ sọ́dọ̀ gbogbo àwọn ẹni ọlọ́run náà ọlọ́run bá kẹ́ wọn. àmín. gbogbo àwọn tí wọ́n kù láyé lónìí tá à ń jàǹfààní wọn lọ́wọ́ ọlọ́run dákun jẹ́ kí ẹ̀mí wọn ó gùn fún wa. àmín. ayé bàbá Mudirul Markaz ẹ dákun àdúrà tí mo fẹ́ ṣe fún bàbá Mudirul Markaz gbogbo wa ni àjọ ṣàdúrà yẹn Shehu Suga náà ni wọ́n kọ́ wa ní wákà yẹn pé ká máa dá fún wọn nínú ọgbà Markaz náà ni wọ́n ti dá níjọ́ náà àwọn ti rọ́ ọ̀kan táwọn ò tí ì rí ń gbà náà gẹ́gẹ́ bí ìjẹni Ọlọ́run wọ́n ní má padà lẹ́yìn bàbá Gègé má padà lẹ́yìn bàbá Gègé ọjọ́ tọ̀rẹ́ bá dọ̀ta tí wọ́n padà sẹ́yìn ọjọ́ tẹ́ bí bá dọ̀ta tí wọ́n padà sẹ́yìn má padà lẹ́yìn bàbá Gègé. má padà lẹ́yìn bàbá. dákunjẹ́ àjọ wí dáadáa torí Ọlọ́run. má padà lẹ́yìn bàbá. Ọlọ́run kó wọlé àǹfààní tí bàbá yìí ṣe fún gbogbo ayé. níjọ́ tọ̀rẹ́ bá dọ̀ta Ọlọ́run dákun má fi bàbá Lágége lẹ̀ Ọlọ́run. níjọ́ tẹ̀bí bá dọ̀ta tó padà sẹ́yìn. Àmín. bọ́mọ kéwú dọ̀ta tó padà sẹ́yìn. Àmín. má padà lẹ́yìn bàbá Lágége. Ọlọ́run má padà lẹ́yìn bàbá Lágége. àmín. má padà lẹ́yìn bàbá Lágége. ìjọ tẹ̀bí bá dọ̀ta tí wọ́n padà sẹ́yìn. àmín. ìjọ tọ̀rẹ́ bá dọ̀ta tí wọ́n padà sẹ́yìn. àmín. má padà lẹ́yìn bàbá Lágége. àmín Olúwa má padà lẹ́yìn bàbá Lágége. ẹ dákun abiyamọ ẹ bá ń wí dáadáa ẹ dákun torí Ọlọ́run. lẹ́yìn bàbá Lágége. tèmi yé mi tí n fi ń wí bẹ́ẹ̀. ìjọ tọrẹ bá dọ̀ta tó padà sẹ́yìn. mo sì mọ̀ kó yé gbogbo àwọn àfáà náà. ìjọ tẹ̀bí bá dọ̀ta tó padà sẹ́yìn. ẹ mà pọ́ta tó burú jù lọ rẹ. ọmọ kéwú dọ̀ta tí wọ́n padà sẹ́yìn. ọmọ kéwú ó tún máa jẹ̀yàn lẹ́sẹ̀ òun ló burú jù. bàbá Lágége. ẹ jáwé lẹ́ẹ̀kan sí pé mà padà lẹ́yìn bàbá Lágége. lẹ́yìn bàbá Lágége. níjọ́ tọrẹ́ bá dọ̀ta tó padà sẹ́yìn. bọ́mọ kéwú dọ̀ta tó padà sẹ́yìn. Amina. níjọ́ tẹ̀bí bá dọ̀ta tí wọ́n padà sẹ́yìn. má padà lẹ́yìn bàbá Lágége. ẹ já ṣe bisimilahi ilé ìlàfi Ọlọ́run o gbogbo ohun tí ń ṣiṣẹ́ lára bàbá Lágége Ọlọ́run má pa nǹkan kan bẹ́ẹ̀. àmín. Ọlọ́run má pa àlàáfíà tí ń bẹ níbi ẹsẹ̀ wọn àlàáfíà tí ń bẹ níbi ojú wọn Ọlọ́run má pa àlàáfíà tí ń bẹ níbi ahọ́n wọn Ọlọ́run má pa àlàáfíà tí ń bẹ nínú ẹ̀jẹ̀ wọn Ọlọ́run má pa àlàáfíà tí ń bẹ nínú omi ara wọn Ọlọ́run má pa gbogbo ohun tí ń jẹ́ràn àlàáfíà téèyàn máa fi gbádùn ara yẹn Ọlọ́run má sábà ṣàlékún fún bàbá Lágége. bisimilahi ilafi bisimilahi rahman rahim ilafi Quraysh ilafihim rihlata shita'i wa sayf falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Bàbá Lágége náà ni mo fi kí gbogbo àwọn àfáà wa ẹ dákun Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. àmín. mo rò pé bí mo ti ṣe yẹn ó ti kárí bàbá wa Tẹ̀jídí ní Ọlọ́run jẹ́ a rí yín pẹ́ o. mo kí gbogbo ẹ̀yin ìyá wa náà Ọlọ́run ní jẹ́ dààmú. àmín. Àbá Suga Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín láéláé. àmín. aláàjẹ́ kan ní ọ̀dọ̀ Ọlọ́run ẹni àmì níyín àmì náà Ọlọ́run ò ní hákò lára yín. àmín. ẹni ìmọ́lẹ̀ níyín ìmọ́lẹ̀ náà Ọlọ́run ò ní pa láéláé. àmín. Ọlọ́run ò sì ní jẹ́ kí ìmọ́lẹ̀ náà ó torí yín pin. àmín. àwọn ọmọ àtàwọn àrọ́mọdọ́mọ yín ó tún gbé Ọlọ́run ó wọ Ọlọ́run lè látòlè kọ́dírì yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sàmí ìmọ́lẹ̀ ẹnu ilé yín Ọlọ́run ò ní pa o. àmín. èyí tí ò tí tò tí ò tí jàn
tí ò ti tàn dáadáa àbí tó ti tàn táwọn kan dagbá bò mọ́lẹ̀ ìgbà náà ọlọ́run bá ń ka kú Àmín. ọlọ́run ó fi mọ́lẹ̀ tiẹ̀ náà hàn sáyé Àmín. ọ̀làlá haúlà wàlà kò wọ́tà. Illa billahi al-aliyyil azim. èyí tí èmi ò fi kún eléyìí tí bàbá wa Òjìbára sọ òun ni pé ṣe rí ayé tá a wà ń bẹ̀ yìí mo bá gbogbo wa dúpẹ́ fọlọ́run Alhamdulillah. ibi tó yẹ ká ti máa bára wa nínú ayé òun gan la wà yìí bírú jòkó báyìí ò bá pọ̀ nínú ayé rẹ̀ dákun lọ́ọ́ wá bí ó ti pọ̀ torí ntọ́lọ̀ ní ká wá sí láyé gan ni. Allah. bó bá ti ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí léyìí bí ìgbà tó kàn ń ṣèrànù ni Allah. àmọ́ tẹ́lẹ̀ yìí bá pọ̀ nínú ayé rẹ̀ ìyẹn òun gangan nínú ọlọ́run ó fi máa dùn sí ọ pé tóun ti torí ọ̀dà òun ṣe Allah. àwọn ẹ̀san tí máa wá ń bá ẹni tí ń ṣe tẹ́lómìn títorí ẹ̀ ń dààmú kí òun ọlọ́run máa fi ṣe bónọ́ọ̀sì fún ọ gbogbo wàhálà èmi àti ọlọ́run níjẹ́ ó já sásán. Àmín. yín wàá mú kẹ́límà méjì láàrin ìṣẹ́jú mẹ́ta tó kù kẹ́límà yẹn ó da àwọn àfọ onítẹ̀fsírì láàmú wọ́n bá kéwú débi kẹ́límà kàlá làwàzára wọn ò wá mọ bí wọ́n ṣe fẹ́ tú kẹ́límà yẹn àwọn sàhábà wọ́n wá ṣe mítìnì wọ́n ní àwọn ará oko ni wọ́n máa ń ní lárúbáwá ọ̀ríjìnà lọ́wọ́ Allah. wọ́n wá gbé sàhábì méjì dìde wọ́n sì gbé Abdullahi ibn Abbas náà dìde nígbè tó ẹ̀yin ẹ lọ́ọ́ bá wa wádìí ìtumọ̀ kẹ́límà yìí wá kẹ́límà ẹlẹ́ẹ̀kejì ní anla yahura Allah. nígbà wọn kábàkéwú débẹ̀ wọ́n ní hara yahuru kò bá ń tí à ń bá bọ̀ tẹ́lẹ̀ mú níbí ẹ lọ́ọ́ bá wa wá tún mọ méjèèjì wá kí n má bàa fọ̀rọ̀ gùn àwọn ọmọ sàábé méjì tí wọ́n rán lọ oko yìí ìkan wá dóko ó wá bá àwọn ọmọ méjì tí wọ́n mọ ilé aládodo ẹ mọ̀lé tá a máa mọ ilé búrẹ́dì tá a máa mọ sírí ẹsẹ̀ nílùú òkè ìkejì wá mọ ilé yẹn ó wá mọ sórí ẹsẹ̀ rẹ̀ ó ti wá mọlé yẹn ti pẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wá ní tó ilẹ̀ ti sújà máa lọlé àbá ṣúgà ó wá ní sórí ilé tí mo mọ yìí mo mọ ó fáyìn púpọ̀ bí n bá wá ẹsẹ̀ ń bẹ̀ ilé yìí ó ṣubú. Allah. ẹ̀gbọ́n rẹ̀ wá ń sọ fún mi pé sọ wá ní lọlé mọ́ ni ó ní ìfẹ́ kí ilé yìí ó ṣubú ìkejì rẹ̀ wá ń sọ fún yín pé ó ẹsẹ̀ ń bẹ̀ ó ẹsẹ̀ ń bẹ̀ kálá làwázàrè ilé yìí ò lè máa lọ gbére tẹ́lẹ̀ náà ibẹ̀ ni wọ́n ti wá rí túmọ̀ àyà tí wọ́n ń wá kí pé àṣẹlẹ̀ ayé yìí ó dàbí ilé aládodo tá a kàn mọ́ lásán ni tó já sí pé ó pẹ́ ń bẹ̀ ó pẹ́ ń bẹ̀ ó padà fílẹ̀ náà ni ìyẹn ni mo ṣe ní kó o jẹ́ kí mi àti ẹ ká dúpẹ́ fọlọ́run pé èyí tá a bára wa ń bẹ̀ yìí gangan ni tí a rí mú déwájú ọlọ́run tínú ọlọ́run ó fi dùn sí wa. ẹlẹ́ẹ̀kejì kẹ́límà anla yahura àwọn ọmọ kéékèèké méjì náà ni wọ́n rí ọmọ kan wá ta káìtì ó wá sí okùn káìtì yẹn ó gùn dáadáa bókùn yẹn ti wá gùn káìtì yẹn wá ń ta lókè lálaalá ibi títí ń ta lókè ọmọ yẹn wá rí káìtì rẹ̀ tí ń ta lókè ọ̀rẹ́ yẹn náà ti ń fò lókè ọmọ yẹn bá ń kọrin fún káìtì rẹ̀ yín fi ń fa àwọn yòókù rẹ̀ sí yẹ̀yẹ́. Arsalitu tayran taran wa tayrun. Arsalitu tayran wa tayrun. Arsalitu tayran wa tayrun. Afáyí ọmọ yìí ní mo ta káìtì mi wá ń fò lókè lálaalá. Arsalitu tayran wa tayrun. ó ní bí káìtì mi ṣe ń fò lókè yìí ẹyẹ náà ń fò lókè. ó wá ní wàzọ́nà tọ́yìrì aláyẹ̀húra. ibi tí kẹ́límà yẹ̀húra ti yọnu ní pé wàzọ́nà tọ́yìrì aláyẹ̀húra. ó ní káyìtì tèmi tí ń fò lókè tí ń ṣe lálálá yẹn ó wá rò pé òun ò ní padà wálẹ̀ mọ́ ní tó jẹ́ sí pé okùn rẹ̀ ọwọ́ mi ní ń bẹ okùn káyìtì ayé rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà. bó bá wù ọ gbogbo lálálá tó ń ṣe jẹ́ sí àmàánú bìkan wọn ò lè dọ́dọ̀ rẹ mọ́ ó jẹ́ kinní kan bìkan wọ́n fọlọ́run pé ò dáhùn ọba tó ní káyìtì rẹ lọ́wọ́ tó bá ti falẹ̀ kan náà ò ń bọ̀ wá lẹ́nu. wàzọ́nà tọ́ìrì aláyẹ̀húra. ọlọ́run ni wọ́n wá fi ń pè ọ́. wàzọ́nà tọ́ìrì aláyẹ̀húra. bàbá Òjìbára sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ àwọn mùsùlùmí sú òun èmi náà pàdé rẹ̀ ní ìdíròkó njó nígbà tá a lọ ọ̀dọ̀
gbígbàdúrà tí ẹ pàdé lọ́dọ̀ wa ń jẹ́ òní mo á ní ọmọkùnrin yìí mọ̀ pé máa ń sọ̀rọ̀ báyìí ó ní ẹ̀yin mùsùlùmí ó ní bàbá fẹ́ ní kẹ́ gbọ́lọ́n tóbi àkọ́kọ́ bẹ̀ yín pé ẹ dákun ẹ bá wa gbọ́lọ́n tóbi á bẹ̀ yín ni ní tẹ́tì torí ẹ̀ gbalada á tún bẹ̀ yín abáfẹ́ ní ẹ sàṣàlátù á tún bẹ̀ yín ó ní bàbá rí pé ẹ fẹ́ gbọ́ á wà ní ẹ dákun olóríire tó wà ń bí kó bá wa yòbá ànábì ẹ mọ̀ pé kò sẹ́ni tí ó fẹ́ kílímù eléri ibú ẹ dákun ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ibi tó yẹ kó o ti máa bára rẹ ló wà yìí gbogbo ibi tó wà láyé tó ń fò káàkiri ayé yẹn níjọ́ tó lọ ń bá ṣetán tó fẹ́ fa okùn káyìtì rẹ wálẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n kàn rí pé o jábọ́ náà ni. wàzọ́nà tó èrè aláyẹ̀hóra wàzọ́nà tó èrè aláyẹ̀hóra. So ibẹ̀ ni wọ́n ti wá rí kẹ́límọ̀ yẹ̀húrù pé ókè ntọ́lọ́hún sọ fún wa ń bẹ̀ yẹn ni yé pé ọmọ ènìyàn ó ti rò yí pé bóun ti ń ṣe làálàá kókó káàkiri yẹn ó rò pé òun ò ní padà sọ́dọ̀ ọlọ́run mọ́ ni ẹ mọ̀ jẹ́ á lọ ayé bí ẹni pa ní padà sọ́dọ̀ ọlọ́run mọ́ o bó tilẹ̀ wò ká pẹ́ tó ń bẹ̀ á padà sọ́dọ̀ ọlọ́run ní tí mo fẹ́ jẹ́ ká tó dì mú ká fi kọ́ àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ lára àwọn àfa wa nìyẹn àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ ká wá ṣàdúrà ní pé gbàdúrà mi kó mọ̀ kù síbì kan ẹ rí wí. gbàdúrà mi kó má kú síbì kan. dákun wí dáadáa pé gbàdúrà mi kó má kú síbì kan. gbàdúrà mi kó má kú síbì kan. káráyé lè mọ̀ gbàdúrà mi gbà. gbàdúrà mi kó má kú síbì kan. káráyé lè mọ̀ gbàdúrà mi gbà. gbàdúrà mi kó má kú síbì kan.